What's this for? Lele. Double lọ ṣe síbẹ̀, double ní. Double bari àbí? Sọ̀rọ̀ sókè o. Ọmọ ọ̀bọ ni ẹ́. Níbo ni ẹ ti wálé kọ́? Àbátíọ̀ Lágége. Ní oko ọba àbí ó dọ̀kọ̀ oko ọba? Iṣẹ́ wo ló ń ṣe lábátíọ̀? Ọmọ ọdún mélòó ni ẹ́? Níbo ni ilé yín lábẹ́òkúta? Ìtorí ní Ewékúrò. Níbo ni ilé yín nítorí? Níbo nítorí sókè odò ṣé jagun náà ṣé òsibítì mi mọ̀ ń tòní? Ẹrúkù ọ̀dẹ̀ náà mọ̀ torí ní ìyẹn òṣèré ẹrúkù lẹ́gbẹ̀ẹ́ àgbọ̀n nítòsí ọmọ ní ẹ̀tọ́ta ní ẹrù. Lórúkọ dáàdì ẹlẹ́rù. So báwo kí ló sọ ẹ́ dèrò àhámọ́ náà lè ṣe tètè ọlọ́pàá? Sọmọ ilé egún nìwọ ni? Kí ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n dé? Àkílẹ̀ tó wá kó ẹ pọ̀ mọ́ wọn. Ṣé ìwọ mọ àwọn méjèèjì tó kú rí tẹ́lẹ̀? Ẹ mọ̀ra rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé àwọn fámìlì ẹ mọ̀ kó wà ń bí báyìí? Kí ni àbúrò bàbá yẹn ti wá ṣe? A ti tó bí ọ̀sẹ̀ kéré lórí tó ti wà ń bí. Tó ti wà ń bí. Ẹgbẹ́ òkùnkùn wo ni wọ́n ṣe? Ìgbà ló ti di ọmọ ẹgbẹ́ àyè. 2022. Níbo ló ti ṣe níbo ló ti not initiated? Ṣé 2022 ló ti kó ní WhatsApp? Báwo ló ṣe di ọmọ ẹgbẹ́ àyè? Báwo ló ṣe di ọmọ ẹgbẹ́ òkùnkùn? Báwo kan ló initiate ló mú kó? Ta ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn? Ta ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn? ń bọ̀ ló ti bá àwọn lórúkọ ń tàn? ọmọ ayé lòun náà.
Kí ló wá fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí? Èwo ló ń mú inú igbó àti sìgá? Ṣé ọwọ́ ilé ìlú ti máa ń ra ọwọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí? Báwo ló ṣe ń mú? Ìgbà wo ló ti mú igbó? Aṣọ bí ọdún mélòó? 3 years. Ó sì pé after 27 years ló ṣe bẹ̀rẹ̀ sí ní mú. Iṣẹ́ òun iṣẹ́ tó ń ṣe tó sọ pé ẹran abattoir alápàtà nìyẹn. Wọ́n máa ń pa màálù àbí ò tí ì bẹ̀rẹ̀ sí ní pa? Ẹ ṣé wọ́n ti máa ń o ti lè dá dúró màálù? Èwo ló ń ṣe ń bẹ̀? Okay. Ṣé o ti bá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ sí operation rẹ̀? Kí ni póòsì tí wọ́n fún ẹ ń bẹ̀? Ìgbò ló di nọ́mbà 3 ẹ̀ ń bẹ̀. So kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí? Sáwọn èèyàn ní àròkè tí wọ́n. Gbanidadi ẹ ṣaláìsí. Tọ́dún mélòó sẹ́yìn sí mọ́mí ẹ̀ ń kọ́? Àwọn ẹ̀gbọ́n àti fámìlì kan. Ṣáà fún mọ̀lẹ́bí tí mo kó wà níṣẹ́. Ṣé o ti níyàwó? Kò dẹ̀ tí ì bímọ. Kí ni orúkọ yín? Ẹ sọ̀rọ̀ sókè o. Kí ló gbé yín dé àgọ́ ọlọ́pàá? Igbó gbólẹ́tì tí àdúgbò ni. Òkàrègbà nílùú Ládàtán lábẹ́òkúta ń bì. Báwo lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ yìí? Ọdún kejì. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Báwo lẹ ṣe kẹ́kọ̀ọ́ okòwò ẹ̀? Mo lẹ ti gba training. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ̀yin ọkàn lè ta ní bákan lèèyàn ṣe ẹnìkan ṣá ló mú yín lọ síbi tẹ́ ẹ ti ń rà ẹ́. Báwo lẹ ṣe mọ tó ti ń tà tó ti ń rà kó tó rí pé iná wa dá dúró yẹn ní kẹ́ ẹ ṣàlàyé. Ó ṣe wá jẹ́ ìnìkan ni wọ́n gbé tí wọ́n gbé àdúgbò ará àdúgbò yìí yẹn tí ẹ ti ń rà lọ́wọ́ ẹ̀ ládùúgbò. Ìjẹ́mu kọ́ ẹ sọ pé Àdàtán ni wọ́n ti Òkè-Àrègbà náà ti mú yín sìn lẹ́sọ̀. Òyà báwo ló ṣe ṣẹlẹ̀ kí lẹ wá dé ibi tẹ́ náà ti mú yín yẹn kí lẹ lọ ṣe ń bẹ̀? Okay. Ìbéèrè kan rèé láàrin yẹn ní wọn ti ẹ̀bìrì kankan kàn kó yín ni wọn bá kankan lára yín kàn kó gbogbo ìbáná ṣe wá padà mọ̀ pé ẹ̀ ń tagbó. Igbó yẹn ló ń rí lọ́wọ́ yín kan tó kówó yín ó yẹ tẹ̀síwájú. Báwo ni igbó tó wà lọ́wọ́ yín ṣe pọ̀ tó? Ṣé ìtẹ́ǹtà ni wà lọ́wọ́ yín? Ó tó bí ilé ìlú.
ó tó bí oní 35 ẹ ní àwọn míì tí wọ́n jọ mú yín ṣé àwọn méjèèjì tẹ̀lé tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ní ìbọn wà lọ́wọ́ àwọn tí wọ́n ká nìbọn wà lọ́wọ́ ẹ̀ nínú. ṣé mo rárí tẹ́lẹ̀. nígbà tá a bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan ò sọ pé wọ́n gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ tó ṣàlàyé pé wọ́n gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n rí báwo ló ṣe rí bọ̀. wọ́n lọ sọ́jà òkú wọ́n gbọ́dọ̀ wọ́n ṣe rí bọ̀. so ní láìsẹ̀sì bọ̀ báwo ló ṣe rí ṣé o rà á ní àbí kí ló fi ń ṣe. so ìyẹn ní bọ̀. so àtìgbà tó ti wá gbé fún ìyàwó iṣẹ́ wo lẹ ti fi ṣe lóríṣiríṣi ẹ bá lọ ṣe wà lọ́wọ́ yín nígbà tọ́lọ́pàá mú yín. òkè ṣe tó gbégún bá ti jáde kálukú máa ń kó bọ̀ jáde àbí. ẹ máa ń fìgbà yẹn bára yín ṣeré àbí. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n mú ìtàn ìgbà wo nìyẹn ṣẹlẹ̀ ìgbà náà mú ọjọ́ wo nínú ọjọ́ kẹlò oṣù. ṣóṣù kẹrin náà bó oṣù kẹlò oṣù kẹta March. 26 March. báwo ló yàtọ̀ sí ṣé okòwò igbó títà yẹn ni wọ́n mú ní okòwò ni àbí oníṣẹ́ mi tó ń ṣe àbí iṣẹ́ yẹn gangan ló ń ṣe ìwé mélòó ló kà báwo ló ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀. ok iṣẹ́ igbó ló ta lọ́wọ́lọ́wọ́ èwo ló báwo ló ṣe ṣó lọ léèwé primary níbo làwọn òbí ẹ̀ wà. ó tọ́ ọmọ ọdún mélòó báyìí. so iléèwé primary wò ìgbà ló ṣe tún ní primary. ok lẹ́yìn tó kúrò ní primary nǹkan tó lọ léèwé mi àbọ̀ lọ mi. tó lọ léèwé. ṣàjẹ́ high school ọdún wo ni ṣàjẹ́ high school tó lọ. 2018 ló lọ léèwé mọ́. kíláàsì olùwà kó tó di pé ó lọ léèwé mọ́ SS2. kí ló dé tó fi lọ léèwé mọ́ kí ló dé ìwé ọkàn wẹ̀ kà mọ́ ṣé 2018 náà ló ti wá bẹ̀rẹ̀ okòwò gbóyè. so kí ló mú kí okòwò igbó títà fi wọ̀n ẹ́ tó fi jẹ́yàn lóyún láàyò ló dé tó fi láìkẹ́ ṣó èrè pọ̀ lórí ẹ̀ tó bẹ́ẹ̀ ni àbí. so báwo lè ṣe ń jèrè sí lórí okòwò gbóyè tó bá ra oní. èlò ló fi máa pa èlò ló fi pa báwo lè ṣe ń tà lẹ́jẹ̀wọ̀n báwo lè ṣe ń tà. 100 naira le máa ń tà. bí eléèlò ló máa ń lọ rà tó bá fẹ́ lọ rà sí eléèlò ló dẹ̀ máa fi pa nígbà tó bá di tán. ṣé wọ́n máa ń mú gbó ni. bí oní 10,000 lè fi pàdé 20,000 so ìlọ́po méjì ni èrè orí ẹ̀. ṣé wọ́n máa ń mú gbó ni. ẹ̀bọ tí ó lè fi jẹun lè wọ́n máa fi jẹun bíi kéèyàn fi ṣe nǹkan lóríṣiríṣi bọ́ ọkọ̀ kì í fà á gẹ́gẹ́ bíi òkì mú bọ́ ó máa fi ń ṣe oúnjẹ. kí ló máa ń mú. sìgá ńkọ́ ọtí ńkọ́ òkì mú kí ló rí ìgbà tó òkì mú kí ló tí wọ́n wá ń tà. ṣé o ti níyàwó. àwọn òbí ẹ̀ ń kọ́ bọ́lá wà. ṣé o fi owó tó bá rí ní tó bá parí ìdìbò kì í ṣe. máa fi túnra ẹ ṣe. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ.
nígbà tó fi ń ta igbó yẹn nígbà tó fi ń ṣokòwò yẹn ṣé o rí bí nǹkan tó lòdì sí sófin o mọ̀ pé ìjọba lòdì sí o mọ̀ àbò mọ̀ o mọ̀ pé máa mú wọn ok ìgbà tó mọ̀ pé máa mú wọn kí ló wá dé tí o fi continue o rò pé wọn ò lè mú ẹ o mọ̀ pé wọ́n lè mú ẹ so nísìnyí tó ti wá mú ẹ báyìí kí la máa ṣe báyìí. Kí ni wọ́n bá lọ́wọ́ tiẹ̀? Cultists ló mú wọn fún. Ṣé ìwọ náà ṣẹgbẹ́ òkú wa? Ọmọlẹ́gbẹ́ òkú lọ́wọ́ náà. Ṣé ọmọlẹ́gbẹ́ òkú yẹn? Ẹgbẹ́ òkùnkùn wo? Ẹgbẹ́ òkùnkùn ló ń ṣe. Ọdún wo ló bẹ̀rẹ̀ ẹgbẹ́ òkùnkùn? Ni wọ́n lò darapọ̀ mọ́ wọn. Kí ló mú kó darapọ̀ mọ́ wọn? Báwo ló ṣe darapọ̀ mọ́ wọn? Operation. Òye mi. Ta ló oppress ẹ? Báwo ló ṣe join wọn? Báwo ló ṣe ta ló ṣó wọ ló lọ bá wọn pé òkè ò fẹ́ ṣe ayé ìtàn fi ẹ̀sùn báwo ló ṣe wá dọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ ayé? Tánítọ̀ wọn. Àánú yẹn dàṣọ wà ní. Báwo ló ṣe jẹ́ sàánú? Ok, ó wá ní kẹjọ lọ pàtí. So nígbà tí wàá débi pàtí mo lọ́wọ́ á gbé lọ. So kí ló ṣẹlẹ̀ nínú gbọ́ yẹn? Kí ló ṣe fún ẹ? Báwo ló ṣe sọ di ọmọ ẹgbẹ́ kí lè ṣe kí ni àwọn kan tó ṣe fún ẹ? Wọ́n nà ẹ́. Kí ló fi nà ẹ́? Ṣé pẹ̀lú aṣọ lára náà nà ẹ́ àbí wọ́n bẹ́wù fún ẹ? Lẹ́yìn tó náà ń tọ́ ńkọ́. Kí ni wọ́n fún ẹ mú? Kí ni wọ́n fún ẹ mú ń bẹ̀? Ẹbí nǹkan tó fi ń ṣe orò ọmọ ẹgbẹ́ tuntun wọ́n máa fún yín nìkan. Wọ́n kàn ní. So òde mélòó lẹ ti jọ lọ? Ìgbà wo lẹ máa ń ṣèpàdé? Ìgbà wo lẹ́yìn ẹgbẹ́ ayé máa ń ṣèpàdé tó máa ń lọ? Ṣé ọmọ ẹgbẹ́ ayé kan náà ni gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí? Ṣé ẹ mọ̀ra yín? I'm the security, a local guard of a community. The community employed to guard their community. So, sometime around December last year, that happened. There was a club very close by to my community where I was guarding. Some cult members, they had a clash that night. Someone did down the street where I was walking. So I have to, since I don't give it to you by the community, so after the one passed, so I have to continue my patrol. That's after 12 p.m. Towards the main gate. So I now found beside the main gate. The big door opened up, so I have to continue. That's your 26 life cartridge. After I played for the actually, I wanted to join for the chamber of the community. Unfortunately, someone wasn't around. So I have to put it on in my house. The mistake that I made was after the chamber came, about 2 weeks later, secondary school. I should have reminded him Secondary school. what happened when he wasn't around.
and handed him over to ṣé ó máa ń ṣẹlẹ̀ pé kéèyàn ti wà there was a younger brother to me that used to be a bọ́ọ̀tì success kó má tún ṣe mọ́ fún níta máa ń gbọ́ ni pé téèyàn bá ti ṣe ó gbọ́dọ̀ máa I ṣe. showed him the gun. While I was on patrol, this is what I saw. Those small guys, they clash. ẹ̀tọ́ ọmọdún mélòó nígbà tẹ̀sí That through my street, lọ́dẹ̀ I was ẹ̀gbọ́n walking. ìgbà. So I thought they must drop this. So I like that should maybe hand over to the police. They said that maybe because of our teacher in experience. I just carelessly came to come and I suspect it will be him. It will be him. I don't do. I have to wait. It was something like that. So safe for me. Just because I lost for me. After I had to go, I saw what I was about to do. Bàtà bí wọ́n pè wọ́n ṣòro ẹgbẹ́ So that was how I got arrested. ipò wo lè dìbò bẹ̀ ipò náà yàn. Àwọn operation wo lè bá wọn kópa ní àárín táìmù sí táìmù That was why I said that was my fault. àwọn wo ni àwọn tí jọ ṣe ń gbà yìí kí I tell you, I want to hand it to the chairman. He wasn't around then. The chairman that ṣé àwọn ọmọdéèwé secondary school ẹlẹ́gbẹ̀ẹ́ náà wà tí wọ́n ṣe several times. ẹjọ́ ìṣẹ̀lẹ̀. So after 2 weeks, he came back. In between, I showed it to him. Kí ni èrò tí nípa ẹjọ́ kù? The advice he told me I was told me. Kí ló mú kẹsà fún wọn ṣe bá àwọn èèyàn ṣe? It's not a lot of fair community. Kí ló rò? Kí táwọn kò tẹ́ ń gbọ́ nípa wọn tí? Ṣé táwọn ọmọ ayé tàbáwọn olórí ẹgbẹ́ ayé àbí ayé lẹ́pẹ̀ẹ́gbẹ́ ti ń gbà yìí? I was transferred Ṣé tó bá rí yín sì sọ́dẹ̀ sọ pé ẹ̀yin ṣara wọn? I wasn't a person. I was not a report member. So I was transferred from the Soviet court to So I explained to them. They told me that next time, why didn't I come the meet for? Ṣáwọn èèyàn That was the yín mistake I made. ẹ̀wà Immediately, àwọn family ti after when the chairman wasn't around, ìyàwó ètò. even if he started, I should have dropped it. Even when the chairman wasn't around, I should have dropped it. Because the days were like this. Rather than keeping it in the session. Ṣé nǹkan kan náà ni ṣé bí èèyàn jẹ́ ẹ̀kan náà lọ́wọ́ nínú àwọn méjì? ṣe é mọ́ra rí tẹ́lẹ̀ ni Ẹ̀yin èyí àtàwọn tí wọ́n pè ẹ̀ mọ́ra rí. láti lẹ̀.